lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. بسم الله الرحمن الرحيم هذا بيان للناس ọ̀tọ̀ léwu ọ̀tọ̀ làlàyé ọ̀tọ̀ làyé lójú tì. هذا بيان للناس. ó lóore tó wà kí ló ti lọ àwọn sẹ́ńtì sì kiri lẹ́yìn òkú. هذا بيان للناس. Alibaba ti bẹ́ẹ̀ yòókù. Asa bayanu linnaasi. Àlàyé ọ̀rọ̀ ní wo tẹ́lu gbọdọ̀ fún. Wàhùdà wàmọ̀ ìbọ̀dùn lílmọ̀tẹ́gì wàlá tẹ̀gìnú wàlá tàbẹ̀nú wàásùn lè àlẹ́ òdà yìí rọ̀dùn. فمن آتك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فتجعل لعنة الله على الكاذبين. àwọn ọ̀rọ̀ tí mo bá sọ lálẹ́ yìí ibi ìdájọ́ ọlọ́run kó máa kó òkú ọ́. mo lọ mọ́lúdì sọ́ba. àwọn bàbá wa lọ mọ́lúdì sọ́ba. kí ló bá máa rọ́ màjá sí díẹ̀. wọ́n wá débẹ̀ ni wọ́n ń kí àlífà mú ìdí àlífà Lagos State. wọ́n ní ẹni ọlọ́run gbé jì ní ọ̀nà máa bá sí ibi kórè náà báwọn ẹ̀dá rẹ̀ ẹ̀dá kan pé kó ṣùgbọ́ yóò tún yóò lúwa o bí ẹ ti ṣe wàásù fún wọn yóò tún yóò lúwa. ẹ̀dá kan gbé dìde láti ṣàtìyà ẹ̀dá kan pé kó ṣùgbọ́ yóò ṣojú olúwa o bí ó ti ṣe wàásù fún yóò ṣojú olúwa. lọ́wọ́ ń bá wà sí ọdún tó wà nínú òbí. wọ́n yá àdébàmú ìdí ẹni ọba ní oṣùgbó tó àwọn oṣùgbó yóò ṣe parẹ́ tìrantìran. ẹni bá ní oṣùgbó yóò ṣubú yóò ṣe parẹ́ tìrantìran. wọ́n á wí ọ̀rọ̀ yẹn. ìgbà tí ó di jọ́kejì ọ̀kan náà àwọn àbúrò mi àti gbogbo wa sí ìdí mo ṣe kò rí bẹ́ẹ̀ ọwọ́ akọ́tì àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọwọ́ sẹ́ǹdẹ̀ sí ní sí fáfẹ́ blastboard olè sàláàtì ìtẹ̀ máa wo tí gbogbo fún mi ó ń ṣépè lé gbogbo sàláàtì pé mo parẹ́ tìǹtìǹà ọ̀rọ̀ ń wá di wàhálà lórí ó di ariwo. èyí wọn ni wọ́n rán lọ́wọ́ gẹ́rẹ́ ni wọ́n bá ní ojú lọ kánú. àbákò bá tún dé. lọ́wọ́ di pé èyí tó lọ kánú o ní lọ́dọ̀ àwọn ọ̀tá wa. Allahu Akbar. Allahu Akbar. kọ́dà nígbà mú ìdílé lọ́wọ́ tíkẹ́ẹ̀tì àdìbò lọ kánú fún
ìjókòó ni mo jókòó pẹ̀lú àwọn ẹni ọlọ́run àti gbogbo orú àwọn àgbàlagbà tó ti lo ọ̀dọ̀ bàbá wa Kùdùsì àlífà àtàlẹ́ ní Lagos State. Báyìí nígbà mú ìdílé bá ní kọ́bọ̀ níbi tíkẹ́ẹ̀tì mi tí mo fi lọ Kánò tí mo fi dé gbogbo tí ń ṣe láyé kọ́ lọ́mọ́ gbà fún mi. Náírà kan kọ́nà àwọn ọmọ bí tíkẹ́ẹ̀tì mi ṣe dé. Ẹni tó lọ́wọ́ ra fún mi tẹ́lẹ̀ London kò sí rámá ẹlòmíì sí rárá pa Amẹ́ríkà. Wàhálà wa dé. Ìlú Kánò sẹ́yìn tó tẹ̀ ń lọ Kánò ni. Bí mo ti kéré mà yìí, mo tẹ̀lé bàbá ọlọ́run bọ̀ jẹ́ tàbí Kánò. Léèdè la wọ̀. Àti bàbá wa Nẹ́dínú Dínú. Àti bàbá wa Dùndúlọ́fà. Àti bàbá Sáàfà wa tara ẹ̀wọ̀n dájú bàbá wa Sẹ́kínsì kìíní. Bàbá Kùdùsì, wọ̀lá ní sàbẹ̀yẹ kíni. Léèdè ni mo wọ̀, àyíwá mọ̀ yẹ ìgbà mo bá wà lásìkò àbá lọ pẹ̀lú mọ́tò. Bẹ́ẹ̀ wá ní pẹ̀lú Mọ̀lánà sáré lòsùn àdìfà àtàná. Káfí wá ní bàbá mi Mọ̀lánà nà kíkọ́ làásùrà. Ọlọ́kánú wọ́n á kọ́ sísàlẹ̀ ibi tí wọ́n rí ibi tí ìlọ́kánú wọlé mi lọ lókà. Àwọn àgbà ló ń ta ní sọ́nà wọ́n kọ́ síbẹ̀. Àwọn tó lọ Baghdad àwọn ni wọ́n lọ international gbogbo àwọn tá a lọ Kánò lókà la lọ. Wọ́n kọ́ sísàlẹ̀ ọ̀dọ̀ mi bẹ́ẹ̀. Ìlú ìkankan ẹnì kó o sì gbọ́ mi lẹ́nu mi pé gbogbo àlífà sàláàtì àti gbogbo àwọn tó lọ sí Baghdad. Wọ́n tó o bá gbọ́ lẹ́nu mi pé mo bú wọn pé kí wọ́n wà lọ Baghdad tó o bá sọ síta fana lẹ́kùn láàyè àríkà. Wàhálà wọn làwọn arán. Ó tún wá darí Kánò. Mo wá rí i pé bàbá wa gẹ́gẹ́ wá fọ̀rọ̀ lọ́sẹ̀ sí mi. Wọ́n ju sí adé mo pé gbọ́dọ̀ fún un. Ẹ fi lẹ́yìn aré. Ṣé bàbá rẹ̀ lè jẹ́ sọ́ba ní kó bàbá rẹ̀ lè jẹ́ sọ́ba? Làwọn sọ fún mi, ó lé sí bàbá sàrà sílẹ̀ lórí ìsinmi. Òní ni mo tún wá di sọ́ba. Ìgbò tún pẹ́ níbi tá a ti lọ lè jẹ bí náà. Àyíká máa lá bàbá òun bá rí mi ló wá ní ìmọ̀ mi wọ́n bá yà wọ́n fọ́tò. Wọ́n bá rí fọ́tò wọn bá tún lè sàláàtì. Kí ló ń bá ya fọ́tò sí? Kì í sara wa náà o. Ọ̀rọ̀ yẹn ni mo wá gbọ́ ló wá dùn mí. Mo wá rí i pé ẹni tí mo rò pé mo lóyà sí yẹ́nyẹ́. Òun ni ìyá wa tó jẹ́ ìyàwó bàbá wa Sàláàtì. Torí pé ìyá mi wọ́n ṣe ìyá àfa wa ya bàbá wa ya wa ni. Àmọ́ mo ti kéré mọ̀ yìí olóore wọn ni mo jẹ́ o. Torí pé tí wọ́n sẹ́kù nu léwu nígbà tó ogún dé wọn ò lè yọ mí kó mẹ́. Wọ́n á ṣe wáyà sí ìyá wa náà pé kí bàbá Sàláàtì máa sọ wọ́ọ̀rọ̀ báyìí ránṣẹ́ sí mi. Nítorí pé mo bá àlífà máa bàbá ya fọ́tò ẹ bá ń sọ fún ọ ìfẹ́ yájú sí wọn o ìfẹ́ yájú sí wọn o ìfẹ́ yájú sí wọn o ìfẹ́ jẹ́jú wọn o kó wá wí bẹ́ẹ̀. Kó wá dé lọ́rin kó wá rí pé wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu wọ́n wá sẹ́ẹ̀dì ọ̀rọ̀ wọn sẹ́ẹ̀dì gbogbo platform ní Sàláàtì. Ìdáwà gbọ́dọ̀ fún nípò àlífà fún nípò àlífà pékeré. Ṣé mo fún wa lábojú ni àbí mo fún wa lábẹ́sẹ̀? Níjọ́ táwọn àbúrò tí ò pé mi tí wọ́n dúró lẹ́kọ̀ọ́ ní ìgboro Èkó tí ń sọ fún àwọn Sàláàtì pé ìwà àdúgbò ẹ̀wù náà mọ ìyọ́ láyè. Òyànú lẹ̀ lójú gbogbo ayé ní wí. Ta ló ń tọ̀wọ́ tó dá alákẹ́ ike dákẹ́? Èyí tó wá mú akẹ́kẹ́ tí ń gbọ̀rọ̀ bí náà ṣe ní pílátífọ̀mù nísìn. Ìjọ́ ni wọn náà ń wá nípa Sàláàtì ta ló sọ pé bẹ́ẹ̀ kọ́. Àmọ́ yóò fi sùn náà sábà yánu lè náà sí kí ló tẹ́. Àṣà àbáyánu lè náà sì wọ́n dáhùn wà máa ń gbọ̀dún ìmọ̀mìnì. Wọ́n dáhùn wà máa ń gbọ̀dún ìmọ̀mìnì. Mo bá ọdún wá sí pèlè mi nulẹ̀. Mo fẹ́ bí ní ìbéèrè mẹ́ta. Ìbéèrè àkọ́kọ́ ní lọ tí àgbákò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ya Fúrádì níbo lẹ́yìn wà níjọ́ náà lọ́wọ́.
وهدى وموعظة للمتقين. Má ló bá wà lùbálàbà ló ń dá àwọn ẹgbẹ́ lò. Ó rí pé ìwà gbára jáde. Mo dé pé yàrá ìbẹ̀rù bàlúdé ni. Níjọ́ tí ọ̀rọ̀ ya fòwádìí ìṣẹ̀lẹ̀ tó gbóná sílé dàrú. Tí mo bẹ̀ ẹ́ gbóná. Ṣé báwọn àtẹ̀ ìjọ ń lò kó dẹ̀ ń sépèlé mi? Kí lẹ rí sẹ́lẹ̀? Sẹ́lẹ̀ mi mo yẹ gbọ́ ọ̀rọ̀ náà. Tí ìmáàmù sáàsì ibi wà lọ́rẹ́ àti ọmọ ìyá mi Ajáde láàárọ̀ tó ń sára. Tọ́jú wá sẹ́kọ̀ọ́. Kí ló dé tó tẹ̀ ìdúró sórí pláfọ́ọ̀mù pé gbọdọ̀ fún lọ́sọ̀rọ̀ yìí fún wa? Lẹ́bí bàbá wa ní bàbá láti fi balẹ̀ lé lónìí. Èyí ò dá kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kẹ́rì Allahu mukaddaru wa nasu musabba. Ọlọ́run ti kára àlápò ló tẹ̀yẹ̀ lọ́wọ́. Àmì yẹn ní ma ṣe sábà jẹ́. Ìjọ àwọn ọba mọ́tò fún bàbá àṣàlá àti lọ́dẹ̀ ẹ̀yìn èyí. Kí ló dé tẹ̀ sọ fún wa ní pláfọ́ọ̀mù pé ẹdúgbẹ́ fún gbọdọ̀ fún. Mọ́tò ti ń bẹ lẹ́sìn ní bàbá àṣàlá àti wá ti ṣe ẹ̀rẹ̀ yìí. Gbọdọ̀ fún ló kà fún yín. Ìwọ́n tó wá ń ju ọ̀rọ̀ mi sínú pláfọ́ọ̀mù náà. Ebi mo gba mọ́tò fún wa náà lọ́dẹ̀ ẹ̀yìn èyí. Asa bayanu lillah. Wa hudan wa maw'izatun lil-muttaqin. Mo bá kí èyí ó pẹ́ yẹn lọ́dọ̀ bàbá mi. Bàbá tó bí mi bí wọ́n ti dàgbà tó òun gbọ́dọ̀ fún ẹ bá mi sọ̀rọ̀ ìmọ̀ ó tún fẹ́ máa kúrẹ̀ ìmọ̀ èyí ò mọ ìgbó fẹ́. Ẹ wá ń sọ pé èmi kúrẹ̀ fún bàbá wọn náà gbọ́. Sẹ́mi ò mẹ́fẹ́ mò rí ibi sàláàtì mi. Ẹ wá sí mi lóbi kí wọ́n yàgò fún okúnlẹ̀. Ẹ wá ń gbé káàkiri. Èmi kúrẹ̀ fún bàbá wọn náà. Kò sí ìwọ fẹ́ mò rí ibi lọ́wọ́ gbọ́ jẹ́ sàláàtì. Ìwọ náà tẹ̀sẹ̀ sọ yóò fẹ́ mi. Àmọ́ tí òjò jọ mí lójú ni pé nígbà ọmọ kúnlẹ̀ fánígbà sàláàtì kò ní yìí náà. Nínú yìí náà ló pè mí tẹ́ bí wọ̀ lára àti lò. Kí ló ń mo ti ṣe pé ibe kí ló fún àti ibe tí kúlẹ̀ fún àti ibe tí àti ni. Tẹ́tẹ́lẹ̀ ẹ̀kọ́ fara lẹ́kùn máa yà lè kà. Àgbà bayanu lin-nasi wa hudan wa maw'izatun lil-muttaqin. Mo wá fẹ́ darí sọ̀rọ̀ bàbá Sàláàtì gẹ́gẹ́. Àyè tí bàbá Sàláàtì wà ó fẹ́ tòkó kò fa nǹkan méjì. Àyè tí wọ́n tòkó yẹn kò fa nǹkan méjì. Àkọ́kọ́ mẹ́rin ká àyè tí wọ́n tòkó yẹn kò fa yọ. Màtáwà fà ń lò gbà lọ. Bí ẹ bá ń kúrọ́ bẹ̀ yóò yí lọ. Màtáwà fà kò ní rí ìláfà yẹn lò. Àyè màtáwà fẹ́ tòkó kò fa àbòsí. Bí ẹ bá sàbòsí lórí màtáwà fà ń dá kò ní rí ìjọba rẹ̀ sí. Àgbà bayanu lin-nasi wa hudan wa maw'izatun lil-muttaqin. Wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mẹ́rin tẹ́lẹ̀ náà mo fẹ́ sọ lórí ẹ̀. Nábà yìí o, torí gbogbo bí ẹgbàá ní ó kọjá tí wọ́n ṣètò lé mi nílọrin, àjọpọ̀ àwọn tó wà mọ̀ olúdà bá ìjà. Àbí táwọn ò bá pa fáfá ńlá lọ lóhùn ní dáàsì. Àti kí n bá sábòsí nìkan ni yóò rí bẹ́ẹ̀. Ebi pẹ̀lú ọmọ ìyá mi, Nàkíb, àwàdìm táfà àfikún. Ní eré ọ̀rọ̀ Khalifa yìí ni wàhálà ti dé láàrin mi pẹ̀lú ẹ̀. Òun bá ná sílù lọ, èdè bá ní bá bàrà fi lọ. Ọdún náà ní ọdún kejìlá ni, àbí ẹ̀fọ́ àbámọ̀dá. Ọdún náà tó jáde tó wọ́dọ̀ mi lọ́fíìsì ọdún kejìlá rẹ̀ lè fi lọ́dọ̀ mi bò ní. Lọ́dọ̀ tó sì bí mi lọ́dọ̀ ni pé tààlà nípa tọ́ sí. Ó ní ìwọ́dà lọ sọ pé àwọn sẹ́ríkì bí lábẹ̀rẹ̀ àlàtí ló kàn. Ó ní sọ ma kéwù ni. Mo ní sẹ́yìn òní ló yẹ kó tó ń lẹ́kọ̀ọ́ kò ma kéwù. Bàbá kò yẹ ṣe wá tó mo fi rí ọ. Àmọ́ nígbà tó padà yá bí yẹn bá ń dà lọ, ó gbọ́dọ̀ tẹ̀ sílò. Mo á rí i pé tí n bá wà pẹ̀lú wọn, mo ti ṣe ìfẹ́ àgbò yìí tún ṣe é lẹ́sìn. Òsì èpè tí òní bẹ̀rẹ̀ ti bùṣẹ́ lójú mi. Àgbà Mo gbèsè ní èpè tó lágbára gẹ́nu.
wọ́n máa sẹ́lẹ̀. Tọ́wọ́n náà bá tún gbọ́dọ̀ wọn, wọ́n tún máa sẹ́lẹ̀ níbi náà. Tó bá yẹ kí ẹ̀kọ́ fara lẹ́kọ̀ọ́ láyé alàlùkàsíbì kíkẹ́ ẹ̀ ń sẹ́pèlè lójú mi báyìí ló rí fún. Ọ̀rọ̀ abalẹ̀ à. Ẹ wá ń tì wá síra wa ní tẹ̀gbọ́n àbúrò. Àwọn ajájà àwọn bí ọdún méjìlá sọdún mẹ́fàlá. Èyí ò dá kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí gbogbo ayé lọ́mọ. Tí bá ṣàdúrà fún ṣé Sàlátìná, ṣàdúrà fún ṣé Kàmẹ́l, ṣàdúrà fún ṣé Adam, ìwà ní àti bàbá mi bọ̀ lálẹ́ rẹ̀ kí ìbọn àṣírà. Ó wá kí ilé àfa ìdánù. Ẹ̀yin lẹ sọ fún mi pé kí ni ń dákọ̀ bàbá rẹ̀ sí. Lọ́dẹ̀ yìí ó kọ́ rẹ̀ bàbá rẹ̀ kó lè lọ tó máa dákọ̀. Tó bá dé bẹ̀ kó bá lànà tó ní láyé alàkàsíbì. Lóye ìjọ lẹ̀ kí ìbílẹ̀ láti àkókò rárá sí òkú láti rí kó ní àwọn tí wọ́n sábà bò. Ó lè sọ fún kéwòn kéwòn lọ bàbá rẹ̀ ní. Ẹgbẹ́ tèmi gbà yìí. Ẹ wá lọ lè gbọ́ ọ̀rọ̀ ní sí platform gbogbo ní. Ẹlẹ́ẹ̀kẹta, Azábàyá lórí náà. Azábàyá lórí náà sì wọ́n dà wọ́n ìgbọ̀ngàn ní mọ̀tẹ́lẹ̀. Lọ kó wọn bẹ pẹ̀lú kó wọn á fọ bẹ́ẹ̀ yìí jẹ Yéésù. Nígbà tí ọ̀rọ̀ kàlífà Èkó ṣẹlẹ̀, gbogbo ayé ni mo sọ fún bẹ́ẹ̀ ní òtẹ̀lẹ́ ní ẹ̀yàn. Ẹ̀sìn kí láàrin fún mi ẹni mi kí n kó láàrin owó ìlú ló jẹ́ kí n fún Nasiru Salati. Èsì sọ̀pọ̀tì ẹ̀ ọ̀bẹ títò fún èkú sọ̀pọ̀tì náà o. Àìdé ibà ní mo ní fọwọ́ kù. Dọ́là dọ̀tún làwọn láì ní sọ̀pọ̀tì ẹ̀. Àwọn tó wà mẹ́ bẹ́ẹ̀ bá béèrè àwọn tó ìwòrò báwọn tí ó sọ pé ẹ pàfẹ́ ìdájọ́ sọ̀rọ̀ lẹ́nu yé mi ìmọ̀ẹ́fẹ́fẹ́ lọ sẹ́kẹ̀lẹ̀ mi. Àdìbàtẹ́ wá yẹ̀ yí náà mo ti bọ́ ìwé yín sàlàyé ọ̀rọ̀ ní ìbínú.